yìí aláwọ̀ máa continue pẹ̀lú part 2 àmọ́ ẹ jẹ́ ká ṣe sọ́mùrì rẹ̀ ní kúkúrú a sọ fún yín pé ní Fúlàní wọ́n wá sílùú Haúsá ni wọ́n gbà wọ́n lálejò látara pé wọ́n gbà wọ́n lálejò wípé ẹ̀sìn kan náà ni wọ́n ń ṣe òun ló di pé ní agba gbogbo ìlú o lórí pé wọ́n gba gbogbo ìlú kò sí wọ́n wà nínú ìtàn kò sí rọ́ńbẹ́ wọ́n gba gbogbo ìlú onílùú pátá débi pé ní gbogbo àwọn oyè yẹn àwọn ni wọ́n wà ń bẹ̀ ibo tẹ mọ́ gbogbo àwọn adájọ́ onílùú àwọn Haúsá Fúlàní gbogbo wọn. sórí di eléyìí kí ló dé di pé ní ká máa gba ilẹ̀ onílẹ̀ wàhálà ni ẹ gba ilẹ̀ onílẹ̀ ẹ fẹ́ jẹ olórí látara gbígba ilẹ̀ onílẹ̀ yẹn òun náà ló dá wàhálà lẹ̀ nígbà tí wọ́n kè nísìn nígbà tí ẹ gba ẹ rí bọ̀rọ̀nù gbà ṣé bọ̀rọ̀nù ò ṣẹ̀sìn ṣé wọn ò ṣẹ̀sìn ni nígbà tí ẹ rí bọ̀rọ̀nù gbà ṣé wọ́n ṣẹ̀sìn wọn ẹ wá gba ilẹ̀ onílẹ̀ wá kóra yín sí ẹ̀yin àwọn ẹbí yín àwọn fámìlì yín lẹ wá fi gbalẹ̀ látara pé ní ẹ̀ ń fẹ́ pàwọ̀ ẹ̀ ń fẹ́ agbára òun náà ló ń gbọ́ wa débi ìlú táǹpẹ̀ ní Nàìjíríà nísìn tó pé ní wọ́n fẹ́ jẹ olórí wa wọ́n fẹ́ máa jẹ́ olórí mọ́ everybody àfi kí kọ́lọ̀ kó ṣàánú wa ìtàn yìí pọ̀ à ń gé kúrúkúrú ni ṣùgbọ́n dẹ́ndé ọ̀rọ̀ ń bọ̀ tó bá di ní part 2 ẹ máa gbọ́ tó bá fẹ́ rándọ̀ ẹ ṣeun. ẹ ṣe àdúpẹ́ bàbá wa Ọláwálé Ọmọtọ́ṣọ́ ọmọ Àdìgún ẹ ṣeun ẹ̀yin ẹ̀yẹ wa ṣe rí fọ́nrán yìí kì í ṣe fọ́nrán tó wà fún tiwa nìkan ìtàn yìí kì í sì ṣe láti bà ẹnikẹ́ni jẹ́ bí ọmọdé ò bá bá ìtàn yóò bá àrọ́bá sì rí bàbá ńlá bàbá àtàn ni a gbé eléyìí wá ká lè mẹni tí Fúlàní jẹ́ bí wọ́n ti ń wọlé tí wọ́n ń wọko bẹ́ẹ̀ náà ló ń kó ọ̀kadà bẹ́ẹ̀ ṣe ń gun ọ̀kadà wọn bẹ́ẹ̀ náà ń pànìyàn tán pa gbogbo wọ́n á foko wọ́n á fi ẹran wọ́n á fi joko tó bá tẹ̀ wá joko tó àtún gbẹ̀mí ènìyàn wọ́n á gbẹ̀mí wọ́n á báyà sùn wọ́n á tún bọ́mọ sùn wọ́n á tún pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá fi hàn pẹ̀lú ìtàn pé níbi tí àwọn aráabí ti ń bọ̀ bẹ́ẹ̀ náà gangan ni wọ́n rí ẹ wo nǹkan tí orílẹ̀-èdè Nàìjíríà ṣe lọ́wọ́lọ́wọ́ ní 21st century ní àkókò tá a wà yìí ó mà ṣe lọ́pọ̀lọpọ̀ nítorí náà ńkọ́ èmi àwa máa sọ fún yín wípé èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo gbé bàbá wa Àdìgún wá tí a sì náwó tá a nára sí orí fọ́nrán yìí nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ nítorí tiwa kọ́ ṣùgbọ́n fọ́nrán yìí kò wá fún ìwọ tó gbọ́ nìkan béèrè lọ́wọ́ ibi tó ti gbọ́ pé bóun ló ṣe lè rí ọ̀fẹ́ ni o ẹnikẹ́ni kò gbọ́dọ̀ tà á kì í ṣe fún títà ọ̀fẹ́ ni nítorí náà tó bá ti dọ́wọ́ rẹ ìwọ náà fún ẹlòmíì káwọn ọmọ rẹ kó lè mọ ibi tí a ti ń bọ̀ kó mọ ibi tá à ń lọ ọmọ tó sọ lẹ́nu ó sọ àpòyà kọ́ ni o á tún padà á bá wa sọ̀rọ̀ ní apá kejì fọ́nrán yìí ẹ kú ojú lọ́nà ẹ ṣé ó dìgbà kan náà. ìlú Keji ìlú Ìdọ̀pẹ̀mú ṣé tí a bá ní sùúrù tí a bá fi ọgbọ́n pa èèrà a máa rí ẹ̀dọ̀ èèrà ni nítorí náà ojú tí a bá fi wá Olúwa kò ní fọmọ yín lórí etí tí a bá fi gbọ́ wa etí náà kò ní dìbò yín lórí ẹ máa bá wa ká lọ́wọ́. ẹ má máa lóró mọ́ ẹ má ṣe ìwà ìkà ẹ má ṣe ìkà ọ̀dà ẹ má ṣe.
àwọn tí ò ní tìjú wọn á máa mú ọmú pẹ̀lú ọmọ màálù lábẹ́ màálù wọn á máa fi tọ́ màálù wọn á máa fi wẹrí irú ìwà bẹ́ẹ̀ kò sí tó kàn wá pẹ̀lú ẹlẹ́yàmẹ̀yà ṣùgbọ́n tó ṣe pàtàkì ni pé káwa ọbẹ̀ òótọ́ kànáà ń bẹ̀. apá kejì lélẹ́yìí ẹ̀yin tí ẹ ti gbọ́ fọ́nrán àkọ́kọ́ tẹ́ ẹ bá sì tí ì gbọ́ fọ́nrán àkọ́kọ́ ẹ wá aláwárí ẹ wá aláwákàn nítorí pé ìran wa ò gbọdọ̀ parun ọmọ aládé ẹ̀yin ọmọ Yorùbá ò gbogbo ẹ̀yin tí ẹ ti ràn wá lọ́wọ́ lórí fọ́nrán yìí mo lù í lọ́gọ ẹnu o yìí pé ẹ ṣeun mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ìbànújẹ́ ayé ó kéré pọ̀ kò wá ní kángun sẹ́nì kọ̀ọ̀kan yín láṣẹ Olódùmarè ní báyìí mú àgbọn pé bàbá wa tí wọ́n máa bá wa na ọ̀rọ̀ apá kejì níbẹ̀ bàbá wa Ọláwálé Ọmọ́tọ́ṣọ́ ọmọ Àdìgún ẹ mà káàbọ̀ ẹ tún káàbọ̀ sórí ètò yìí o ìbànújẹ́ ayé ó kéré pọ̀ kò ní kángun sọ́ọ̀dẹ̀dẹ̀ yín láṣẹ Olódùmarè apá kejì náà tún gbédè o ta ni Fúlàní àṣírí bí Fúlàní ṣe gba ilẹ̀ Hausa àti Nupe wọ́n tọwọ́ bọ̀ lọ́rin bákan náà apá kejì bàbá wa ọmọ Àdìgún ó yá ẹ bá nà ń bẹ́ẹ̀ bó ló ti rí lọ́dọ̀ yín mẹ́rin. tọ́ àkọ́kọ́ a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá wa tẹ́ bá wa à ń kọ fídíò tá a fẹ́ gbé jáde yìí tá à ń pò lọ́wọ́ báyìí a kí yín púpọ̀ ẹ kú sí ẹ̀ takuntakun. Ọláwálé Ọmọ́tọ́ṣọ́ Àdìgún náà ló ń bá yín sọ̀rọ̀ fọ́nrán àkọ́kọ́ tá a ti sọ̀rọ̀ lórí ẹ̀ a ti mẹ́nu bà àwọn Tani Fúlàní irú ọṣẹ́ wo ni wọ́n ṣe fún ìran tá à ń pè ní Haúsá torí pé ní àlejò ní Fúlàní kìí ṣèlú wọn ìta ni wọ́n ti wá àwọn tọ̀hún rìn wá ni wọ́n wá láti ìta ni Fúlàní ọ̀tọ̀ Haúsá ọ̀tọ̀ àti yànnàná rẹ̀ a tún wá sọ ọ́ débi pé ní báwo ni àwọn Fúlàní ò ṣe rí ọwọ́ mú nílùú tá à ń pè ní Bọ̀rọ̀nú láwọn ìran Kànúrì táwa Yorùbá ń pè wọ́n ní bẹ́rìbẹ́rì àwọn ìran bẹ́rìbẹ́rì yìí àti mẹ́nubà pé ní àwọn Fúlàní wọ́n kógun jábẹ́ àwọn èèyàn náà pẹ̀tù wọ́n yarí pé ní àwọn ò ní gbà torí pé àwọn baba ńlá wọ́n ti ń ṣe ẹ̀sìn Islam hundreds of years ni wọ́n ti ń ṣe ẹ̀sìn Islam kẹ́yìn tó dé so pé ẹ wá jà wá lógun no ànígbà fún yín tẹ́ bá rí àwọn àlébù kọ̀ọ̀kan tá a bá ń ṣe nípa ẹ̀sìn ní kẹ́ tún ṣe fún wa kẹta yìí fún wa àmọ́ pé ẹ fẹ́ kógun jà ẹ gbàlú wa àwọn ò ní gbà gbogbo ẹ̀ láti yànnà náà rẹ̀ so ká tó wá tó fi rán wa létí ká tó lọ sí fọ́nrán ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí Fúlàní ìran wọn ìran adaran ni wọ́n tán wá láti Fùtàjà lọ tó sì jẹ́ pé ní àlejò tí wọ́n gbà wọ́n lálejò ni wọ́n fi sọsẹ́ fún àwọn Haúsá la fi wá ń sọ nínú fídíò fọ́nrán àkọ́kọ́ ipe gbogbo ìlú tó jẹ́ ìlú Haúsá lónìí wọ́n ti gbà lọ́wọ́ wọn la fi sọ pé ní ọba Sókótó Fúlàní ọba Kẹ́bì Fúlàní ọba Zamfara Fúlàní ọba Adamawa Fúlàní ọba Gombe Fúlàní ọba Bauchi Fúlàní ọba Jigawa Fúlàní ni ìjọba ń bẹ ọba Kánò Fúlàní ni ọba Katsina Fúlàní ọba Zaria Fúlàní a ti sọ níbi fídíò àkọ́kọ́ tó fún àǹfààní àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ fídíò yìí ẹ lọ gbọ́ títà àkọ́kọ́ yẹn kẹfì lè gbọ́ yé ẹ dákun níbo wá nínú ìran àwọn Haúsá wà táwọn ìran míì tó ń lo orúkọ ẹ̀sìn tẹ́ fi gba gbogbo nǹkan mọ́ lọ́wọ́ débi pé tá a bá ń sọ̀rọ̀ nípa political power tá a ti yànnà náà rẹ̀ níbi fídíò àkọ́kọ́ náà wípé gómìnà Sókótó Fúlàní gómìnà Kẹ́bì Fúlàní gómìnà Zamfara Fúlàní gómìnà Adamawa Fúlàní gómìnà Gombe Fúlàní gómìnà Bauchi Fúlàní gómìnà Jigawa Fúlàní gómìnà Kánò Fúlàní gómìnà Katsina Fúlàní gómìnà Kaduna Fúlàní ẹ dákun torí t'Ọlọ́run kí ló dé làwa fi ń sọ fún àwọn ọmọ ìyá wa ìpè ní eléyìí sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fẹ́ gbàdúmọ̀ wà lọ́wọ́ ni nídìí eléyìí ká wá lọ síbi fọ́nrán kejì. ẹ ṣeun. àwọn wo ni Nupe ibi tá a fẹ́ lọ lónìí bàbá wa. Nupe tí àwọn Nupe yìí ní Kànúrì bákan náà. lọ́wọ́ àwọn tí Kànúrì yẹn òun là ń pè ní àwọn Bọ̀rọ̀nú àwọn Bọ̀rọ̀nú a máa kọ ìlà táwọn Bọ̀rọ̀nú máa ń kọ dé báwo wájú wọn fèsì wọn máa kọlà gbọrọgbọrọ síwájú báyìí ni àwọn náà máa ń dúdú dáadáa àwọn Bọ̀rọ̀nú sì yìí wọ́n jẹ́ ẹ̀yà kan tó jẹ́ pé ní Ọlọ́run fún wọn ní mímọ̀ Ọlọ́run bless wọn dáa káràkátà àwọn náà máa ń sí dáadáa ṣàdédé làwọn Fúlàní wọ̀lú làwọn náà bá sórí dáràn o
làwọn Fúlàní bá fi pé ní àwọn òkú gbogbo àwọn wípé wọ́n ń pa ẹbọ mẹ́sìn. Ibẹ̀ ni ọba Kanuri gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé ní fídíò àkọ́kọ́, ọba Kanuri kọ lẹ́tà padà sí wọn pé lè jà wá lógun, sì wá jà wá lógun nílùú bàbá wa. Kò sí tó jọ ni wọ́n fi wá ja ogun yẹn tán jẹ́ ilẹ̀ Kanuri. Ṣùgbọ́n Ọlọ́run padà wá dójú ti àwọn alábòsí, wọ́n padà gba ìlú wọn, wọ́n gbà ìlú wọn padà lọ́wọ́ wọn o. Wọ́n sì pa gbogbo àwọn adaràn yẹn pátá, wọ́n pa wọ́n sì gbà ìlú wọn padà mú. Káwá wà Nupe land báyìí. Ẹ jẹ́ àgbé àwòrán Nupe máàpù Nupe jáde káwọn èèyàn lè rí. Ó yá ẹ mọ ìṣòlẹ̀. tó tẹ bá wo àwòrán Nupe tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ nísìn, ẹ rí i pé ní ó fọ́ọ̀lù sínú tá à ń pè ní Niger State. Ibẹ̀ ló fọ́ọ̀lù sí. Tẹ bá wo àwòrán yẹn dáadáa, nínú Nupe yìí àwọn ìlú tó wà ń bẹ̀ nígbà yẹn, à ń pèlú kan nílùú Bíìdá, ọba wà ń bẹ̀ tó jẹ́ ọba Tápà. À ń pèlú kan nílùú tá à ń pè ní Làpáì, ọba wà ń bẹ̀ ó jẹ́ ọba ìran Tápà ní ìjọba nígbà yẹn. Ẹ bá tún wo bẹ̀, ẹ máa tún rí i pé ìlú kan ń bẹ tó ń pè ní lẹ́yìn Bíìdá tá a sọ pé ní Làpáì, ẹ máa rí Ṣòǹgà, ẹ máa rí Láfíàjì, àti ń bọ́ sọ́wọ́ Kwara wà lọ́dọ̀ nísìnyí o. Because tá a bá sọ pé nínú Niger gangan gẹ́gẹ́ bá a ṣe ń bá àlùtàǹsì àlàyé lọ nínú Niger State, ọba mẹ́ta ló wà ń bẹ̀ ní ọba ti tàwọn Nupe, mò ń sọ tàwọn ọba Tápà nígbà yẹn. Tọ́ inú àwọn ọba mẹ́ta tó wà ń bẹ̀, ọba àkọ́kọ́ la pè ní ọba Bíìdá. Ó dà gẹ́gẹ́ bí báwa ṣe ń sọ pé Ilé Ifẹ̀ orísun wà nìyẹn. Tó bá sọ pé níbo ni orísun àwọn Haúsá, a sọ pé ní Daura tá a pè ní Katsina State, orísun wọn nìyẹn. Níbo ni orísun àwọn Tápà? Bíìdá ni orísun wọn. Ẹ̀yà wọn ọ̀tọ̀ láwọn ẹ̀yà Tápà, àwọn náà sì ní àwọn nǹkan ìdálẹ̀. Wọ́n máa ń gbé ìgúnnú yóò fẹ́ dàbí eégún bíi ti Yorùbá, àmọ́ ìgúnnú tí wọ́n máa ń ga gan gidi. Gbogbo àwọn nǹkan àbáláyé gbogbo ẹ̀ làwọn náà ń ṣe. Ṣùgbọ́n àwọn Tápà tá à ń sọ yìí, àwọn náà ti ń ṣe ẹ̀sìn. Àkọ́kọ́ ọba tó kọ́kọ́ ṣẹ̀sìn tó gba ẹ̀sìn Islam kó tó di pé ní àwọn Fúlàní dé, òun náà ni wọ́n ń pè ní Jibril yìí ní 1770 ọba Nupe ni mùsùlùmí ni tó ti ń ṣe Islam. Ó ń túmọ̀ sí pé ní kété pé wọ́n mẹ́sìn wá fáwọn yẹn náà, wọn ò mẹ́sìn wá fún wọn o. So àwọn ibi tí wọ́n ti ń jọba nínú Niger State tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, òun la ń sọ yìí pé ní Bíìdá àti Làpáì àti Àgàì. Ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ọba Nupe mẹ́ta ló wà ń bẹ̀. Tẹ bá tún wá ní ẹ̀gẹ̀rẹ̀ rẹ̀, tẹ tún wá sọ́wọ́ ọ̀sàlẹ̀ ní ọwọ́ Kwara State, àwọn ìlú méjì kan bẹ̀ ń bẹ̀. Ìlú méjì yẹn wọ́n ń pèlú kan ní Láfíàjì. Láfíàjì yìí ọba wà ń bẹ̀, ẹni tí ń jọba ń bẹ̀ Tápà ni. Èdè kan náà ni wọ́n ń sọ. Ìlú kan tó ń bẹ tó ń pè ní Ṣòǹgà yìí ọba tó wà ń bẹ̀ Tápà ni. Àwọn ìlú márààrún yìí òun ni àwọn tó pé ní ọba Tápà ní jọba níbẹ̀. Tápà ni wọ́n ń sọ, ẹ̀yà wọn ọ̀tọ̀, ìṣesí wọn ọ̀tọ̀, ó yàtọ̀ sí ìṣesí àwọn Fúlàní. Torí pé kí ni àwọn náà wọn a máa dáko, wọn a máa ṣe business láwọn Fúlàní náà. Láwọn Nupe tí mò ń sọ̀rọ̀ wọn, àwọn Nupe àwọn Tápà. Tọ̀ láwọn Nupe. Bet nígbà tó yá ní àlejò ọ̀ràn bá wọ̀lú wọn. Àlejò ọ̀ràn tó wọ̀lú wọn, wọ́n ń porúkọ rẹ̀ ní Máàlàndẹ̀ndó. Máàlàndẹ̀ndó yìí Fúlàní ni. Máàlàndẹ̀ndó tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí Fúlàní ni. Nígbà tó wọ̀lú yẹn pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wẹ̀ làwọn ọba tó wà ń bẹ̀ tó ń pè ní Etunupe. Bíi ká sọ pé ọba làwọn ń pè ní Etunupe, ọba Nupe. Ọba Nupe tó wà ń gbà yẹn kò pẹ́ ló ṣaṣọ bora, ọba yẹn kú.
nígbà tó bá kú àwọn cousins méjì ni wọ́n wá ń jà sí throne. Nígbà tí wọ́n ń jà sí throne ìjà yẹn wá lé láàrin ara wọn, wọ́n wá ń jà. Nígbà tí wọ́n ń jà ìgbà tó wá di 1830 ni Marlon Dendo ti ń gbé gbèsè ló ti fẹ́ kọ́ńkà lù yẹn ló ti fẹ́ gbà lù máa wọ́n nílùú lọ́wọ́ ní 1830 ọlọ́run ò fún sí. Ìgbà tó tún wá yẹ tó tún wá di 1857 tóun náà ti bímọ tó bí ọmọ kan tó ń pè ní Usman Zaki. Usman Zaki yìí pẹ̀lú bàbá ẹ̀ bí wọ́n ṣàṣì gbà lù onílùú nìyẹn o. Wọ́n wá because àwọn cousin méjì tí wọ́n ń jà sílùú wọ́n ń pè kan ní Jimada wọ́n ń pè kan ní Majiya. Jimada yẹn òun náà lẹ́tọ̀ọ́ sọ́ba, Majiya òun náà lẹ́tọ̀ọ́ sọ́ba. So àwọn gúùpù kan wá ń bẹ, àwọn fashion méjì kan wá ń bẹ nílùú yẹn tó popular dáadáa. Àwọn fashion méjì yìí fashion kan bẹ sọ ń pè ní Yizazi. Àwọn fashion Yizazi yẹn àwọn ń support Jimada ipe òun làwọn fẹ́ kó jọba. Àwọn fashion kejì tó ń pè ní Gwagwazi, àwọn Gwagwazi yẹn àwọn ń sọpọ́tì Majiya. So àwọn fashion méjì kálukú ti ní ẹni tó ń support. Nídìí eléyìí wọ́n bá bẹ̀rẹ̀ sí fa wàhálà. Ibẹ̀ ni àwọn Fulani wọ́n wá ń study ohun tó ń lọ bọ́n ṣe yọ kẹ́lẹ́kẹ́lẹ́ nù wọ́n bá lọ ń bá wọn Jimada. Ẹ jẹ́ ká sọ̀pọ́ọ̀tì yín nǹkan báyìí láàṣì aláwọn ọmọ ogun aláwọn kìnnìkan wọ́n sì kó sí Fúlàní lọ́wọ́ nìyẹn o. Bí eré bí àwàdà ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀ kí àwọn ọmọ ìyá àwọn cousin méjì tó ti pín sí méjì tíjà ti le láì mọ̀ pé ní àwọn adaràn yìí ti ní secret agenda títí wọn lọ́dọ̀ lábẹ́nú. Wọ́n ń wá ọ̀nà láti lè gbàlú onílùú. Bet gbogbo ọ̀nà làwọn èèyàn gbìyànjú láti lè reconcile àwọn fashion méjèèjì pé ọmọ ìyá kan náà nìyí ẹ mọ́ jà ẹja sẹ́tù yìí mo gbà. Nígbà tó o ti gbà tó o ti yùn náà ọjà ń bára wọn jà. Wọ́n bára wọn jà. Ibi tó ti ń bára wọn jà ibẹ̀ ni làwọn tápà wọ́n ṣe lùsì trú wọn o. Báwọn ṣe lùsì ẹ̀ àwọn Fúlàní bá lọ sọpọ́ọ̀tì apá kan tá à ń pè ní Jimada. Àwọn ní Yizazi group wọ́n sọpọ́ọ̀tì wọn. Èmi nígbà tó ń sọpọ́ọ̀tì wọn ogun yẹn tough. Wọ́n ṣe kọ́ńkà àwọn Majiya nù tí àwọn Gwagwazi group táwọn sọpọ́ọ̀tì wọ́n ṣe kọ́ńkà wọn nìyẹn. Nígbà tó ń kọ́ńkà wọn tán wọ́n ṣe gba agbára nìyẹn. Àwọn tọ̀hún bá ń rò pé bóyá wọ́n gbé power fáwọn ò gbé fún wọn o. Bó ṣàṣe di pé ní àwọn Fúlàní wọ́n bá takú Marlon Dendo ó bá fi ọmọ rẹ̀ ó bá fi jọba tó ń pè ní Usman Zaki. Usman Zaki bá jọba ó bá jọba ń bẹ̀. Wọ́n gbàdú ó ń lù. Àwọn Jimada wá ń wò pé bóyá wọ́n máa padà gbé tróònù fáwọn padà. Wọn ò gbé tróònù fún wọn o. Àwọn ẹgbọn gúrùpù kejì tá à ń pè ní Majiya, àwọn Majiya yẹn àwọn ògbà wọn bá ń bẹ̀rẹ̀ sí pé àwọn fa wàhálà. Kí làwọn Fúlàní máa ń ṣe tó bá ti gba ìlú kan wọ́n wá sáré kọ lẹ́tà sí Gwandu torí pé kí ni tróònù tó wà gangan Emirate àkọ́kọ́ òun náà ni èyí tá à ń pè ní ti Sokoto yẹn. Emirate èkejì tó ń gbà nínú afọ́nrán àkọ́kọ́ tá a ṣàlàyé nípa bọ́n sì gbà lú àwọn Sokoto ńgbà tó ń gba Sokoto ni wọ́n lọ gba Gwandu tí Usman Danfodi ó mú ọmọ bíbí inú ẹ̀ tó fi jẹ ọba Sokoto tó á mú àbúrò rẹ̀ tó ń pè ní Abdullahi tó fi jẹ ọba Gwandu. So n táwọn Fúlàní máa ń ṣe ni pé ní wọ́n máa ń try láti unite ara wọn. Wọ́n ṣe pé wọ́n ti gbàlú yẹn gbàrà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti kọ lẹ́tà sí wọn ní Gwandu pẹ̀tọ̀. Ẹ̀yin ará Gwandu o báyìí ẹ support wa àti wà lábẹ́ yín o. Wọ́n wá send flag lọ sọ́hùn sí Bida. Gbà tó ń send flag di Bida pẹ̀tọ̀ àwọn àti tún gba bíi o. So tó máa nídìí ọmọ ogun wọ́n lè send ọmọ ogun wá fún wọn. Wọ́n sì dúpọ̀ máa ń send ọmọ ogun fún wọn nìyẹn. So wọ́n wá pín Emirate sí méjì. Wọ́n ní Emirate tá a pè ní ti Sokoto
kó máa control ti àwọn bíi Kebbi ní Zamfara ní Adamawa ní Bauchi ní Jigawa ní Kano ní Katsina ní Zaria ní gbogbo àwọn bíi ibẹ̀yẹn Emirate ibẹ̀yẹn pátá kó máa control rẹ̀. Then èyí ti ìlú márààrún tó ń ta ń bọ̀ lọ́kọ̀ọ̀kan ta ni wọ́n ti gbà kan bẹ̀, so wọ́n ní kí Abdullahi máa control rẹ̀, so wọ́n á ń send nǹkan ogun fún wọn, àwọn ọmọ ogun àwọn jagunjagun ń send ẹ̀ sí wọn. Ká má fọ̀rọ̀ gùn bí wọ́n sì tún wò pé ìlú kan ló tún wà ń bí yìí, ọba àwọn olówó abẹ wọ́n tún rí i pé ọba Tápà ní Nupe, wọ́n ń pèlú yẹn ní Làpáì, wọ́n gbà lu Làpáì, wọ́n gbà máwọn àwọn Tápà lọ́wọ́, wọ́n tún jẹbẹ yẹn rún. Wọ́n tún wò pé ìlú olówó ń bí, wọ́n tún wò pé Àgàyè ìlú àwọn Tápà náà ni o, tó ń pè nílùú Nupe, wọ́n tún gbà bẹ̀yẹn mọ́ wọn lọ́wọ́, ó di mẹ́ta. Ó bá di pé ní abá ní ọba Fúlàní mẹ́ta ní Niger State, wọ́n sì gbàlú àwọn Nupe nìyẹn o. Kí ló fà á? Torí pé ìjà tó ṣẹlẹ̀ láàrin àwọn cousins méjì tó wọ́n ṣẹ́tù láàrin ara wọn, wọ́n kó sí wọn láàrin. Àwọn cousin wo ni Májíyá àti Jìmọ́dà, Nupe ni wọ́n, Tápà ni wọ́n. Malam Dendo tó ti make attempt láti 1830 tó ti fẹ́ gbàlú wọn, òun ló wá padà capture ìlú yẹn ní 1857. Eléyìí sọ̀rọ̀ ẹ̀sìn o, wọ́n ṣe gbàlú mọ́ àwọn onílù lọ́wọ́ nù. Ẹ dákun ẹ̀yin tí ẹ ń gbọ́. Bàbá wa Àdìgún, etí kílẹ̀ pé tí wọ́n ti ń gbìyànjú láti gba ilẹ̀ yẹn. 1830 ni wọ́n ti ń gbìyànjú láti gba ilẹ̀ yẹn. Ìgbà tó wá ní 1857 wọ́n tó gbà. Wọ́n wá gbà ní 1857. Ìdí tí mo fi béèrè yẹn ni wípé kí àwọn èèyàn wa tí wọ́n bá wo àkókò tó wà ní àkókò ọdún yẹn sí ọdún tí wọ́n rí gbà ní 1857, ẹni wípé àwọn aráabí tá à ń sọ̀rọ̀ àwọn adaran yìí wọn kì í dẹ̀yìn, wọ́n tún máa lọ wọ́n á tún padà wá. Òun náà la dẹ̀ ìtàn sì tún rìpíìtì ara ẹ̀. Èyí tí mo fẹ́ kàn yín tẹ̀ ń gbọ́ fọ́nrán yìí kẹ́ ẹ fetí sí dáadáa nìyẹn. Kọ́kọ́rọ́ tí wọ́n sì ń lò ní wípé wọ́n lo àárín àbúrò àtẹ̀gbọ́n tó dàrú, divide and rule, òun náà máa ń lò. Ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn? ẹ máa gbọ́ òsókè sá. So nígbà tó di pé ní wọ́n gba Bídà, tí wọ́n gba Làpáì, tí wọ́n gba Àgàyè, gbogbo àwọn ìlú tá a wí ní sàwọn ìlú ńlá ni tó ti jẹbẹ̀ yẹn run. Wọ́n wá mú àwọn ọmọ wọn, àwọn fámìlì ara wọn wá fi wọ́n jọba ńbẹ̀. Ìtọ́ máa ń ṣe nìyẹn. Ẹ dákun ẹni tí tó bá fẹ́ sòótọ́ tó sì ní làákàyè, ẹ dákun torí tọlọ́run, Ọlọ́run ọba tó dá wa, tó dá Tápà, sọ ní kí Fúlàní máa jọba lórí Tápà ní ṣé ètò tọ́lọ́run ṣe kalẹ̀ nìyẹn? Ọlọ́run ọba tó dá Haúsá, sọ ní kí Fúlàní kó lọ jọba lórí Haúsá ló fi dá Haúsá ni? Ṣé Ọlọ́run ọba tó dá kálukú kọ, tó dá Yorùbá, tó dá Ìgbò, tó dá Haúsá, tó dá Ìgàlà, tó dá Ìgbìrà? Ìgbìrà náà ni kó máa jọba Àgbìrà, bọ́lá ń ṣe ṣètò nìyẹn. Bẹ̀tẹ̀ lórúkọ ẹ̀sìn wọ́n wá sá sí abẹ́ ẹ̀sìn, ẹ̀ wá ń gba ìlú onílù, káàkiri. Wàá fi ń sọ fún wọn pé ní ká ṣe ra wa lóṣùṣù ọwọ̀, gbogbo ń tà láti ṣe àwọn òbáràn kankan jẹ́. À ń sọ history tó ṣẹlẹ̀ ní ìpẹ́nitọ̀ kí ọmọ kóòtù ojíire ká mọ ń tà ń sí o, because àwọn adarun ò ṣeé fojú di. A ti sọ nínú àwọn ìfọ̀nfọ́nrán àkọ́kọ́ tá a sọ ipe ní gbogbo òlú tí àwọn ará bíi ti jẹun ní West Africa kìí ṣe ìlú kékeré. Guinea wọ́n ṣe bẹ́ẹ̀ ní Guinea, wọ́n ṣe bẹ́ẹ̀ ní Senegal, wọ́n ṣe bẹ́ẹ̀ ní Cameroon, wọ́n ṣe bẹ́ẹ̀ ní Mali, wọ́n ṣe bẹ́ẹ̀ ní Burkina Faso, wọ́n ṣe bẹ́ẹ̀ ní Niger Republic, wọ́n ṣe bẹ́ẹ̀ ní Mauritania, wọ́n ṣe bẹ́ẹ̀ ní Guinea, wọ́n ṣe bẹ́ẹ̀ ní Gambia, wọ́n ṣe bẹ́ẹ̀ ní Chad, wọ́n ṣe bẹ́ẹ̀ ní Ivory Coast, even ti mọ́ Ghana. Ẹ mọ̀ ra àwọn traces ibi tí wọ́n ti dalẹ̀ rú. Ibi tí wọ́n ti balẹ̀ ìlú bẹ́ẹ̀, ibi tí ọkàn wọn ti balẹ̀ tán ká tán ti sọ pé ìlú àwọn lélẹ́yìí, ìlú bàbá ńlá àwọn lélẹ́yìí, òun náà nílùú Nàìjíríà. Ìlú tó ń kà kún pé ìlú bàbá ńlá àwọn òun nílùú Nàìjíríà. So approximately ní population wọn ní Nàìjíríà 16.8 million ni wọ́n, 16.8 million òun ní Nàìjíríà. Bọ́n sì wà káàkiri nìyẹn o, bọ́n sì wà ní Guinea Conakry, tó wà ní Senegal, tó wà káàkiri, bọ́n sì wà ní Cameroon. So nídìí eléyìí làwọn wá ń sọ yí pé nítọ̀ ká máa ń tà ń ṣe. So nínú ìtàn tá à ń bá lọ
nígbà tí wọ́n ti gba bíìdá wọ́n lo ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ wọ́n lo divide and rule sáàárín àwọn fámìlì kan sí àwọn ẹbí kan wọ́n fún wọn tí wọ́n díjàlẹ̀ sí wọn láàrin wọ́n sì gbà lu onílù síbẹ̀síbẹ̀ àwọn tìlú àwọn ẹ̀yà tá à ń pè ní májíà yìí àwọn sì ń rò wípé ní bóyá àwọn máa gba kíní àwọn padà tọ̀ nígbà tó tún yá ọmọ tó ń pẹ́ ìlú kan wọ́n ń pè ní láfíàjì yìí ìlú tá à ń pè ní láfíàjì yẹn àti bọ́ sí Kwara State nìyẹn torí ilẹ̀ àwọn Nupe ó dé Kwara State boundary títí wọn òun náà ni láfíàjì ṣòǹgà so nínú láfíàjì yẹn wọ́n tún kọ́ àwọn ọmọ ogun lọ wọ́n tún kọ́ nǹkan bẹ̀ wọ́n gbà àwọn olùlù lọ́wọ́ wọ́n tún mú Fúlàní wọ́n tún fi jọba ń bẹ̀ ó tún yá wọ́n tún ṣe ṣáà wọ́n tún gbéra wọ́n tún wọ́n pé ìlú kan tó náà ń pè ní ṣòǹgà yìí wọ́n tún kọ́ wọn ogun lọ wọ́n tún lọ jà wọn lógun bẹ́ẹ̀ tó bá sì gbogbo tó bá sì ti jagun báyìí wọ́n máa kó wọn lẹ́rú ni àwọn tó bá ti wá kó lẹ́rú yẹn àwọn lè máa rí aṣọ green and red lọ́rùn wọn àwọn ni wọ́n ń pè ní dogari. àwọn ló wá dẹrú. àwọn náà ń wọ aṣọ green and red yẹn àwọn ni ẹrú ọba nìyẹn àwọn ẹrú yẹn tracy history yẹn máa rí pé ní Nupe ni wọ́n tápà ni wọ́n wọ́n ṣe Fúlàní tápà ni wọ́n bẹ́ẹ̀ bá lọ sílùú àwọn Haúsá náà ẹ máa rí pé àwọn tó bá ti rí pẹ̀lú green and red yẹn Haúsá ni wọ́n ṣe Fúlàní ẹ dákun ṣé ẹ̀sìn náà ló ní ká sí yẹn láti ìgbà yẹn wọ́n sì ń wọ aṣọ yẹn dùn ní ẹ dákun ṣé ẹ̀sìn náà ló nìyẹn ká mọ̀ kó yẹn lẹ́rú tẹ́ pé èyí tó bá wọ̀ yẹn yóò wọ̀ kú ni yóò máa wọ aṣọ yẹn kú ni tó bá tún wọ̀ kú tán ọmọ rẹ̀ ọmọ ogun àwọn ọmọ adọ́mọdọ́mọ rẹ̀ ọmọ máa wọ̀ káàkiri ni. so ní kékeré ní kúkúrú nísìn wọ́n bá sọ pé ní ọba bíìdá Fúlàní ọba làpáì Fúlàní ọba àgàyè Fúlàní ọba láfíàjì Fúlàní ọba ṣòǹgà Fúlàní wọ́n sì gbà lónìí nínú yẹn o wọ́n gbà lónìí nínú wọn lọ́wọ́ wọ́n pé àwọn gangan ni wọ́n wá ń darí ètò nígbà yẹn tó ń kó àwọn èèyàn lẹ́rú tó ń fi ìyà tó ń ṣe gbogbo bó ṣe wù wọ́n láwọn àsìkò yẹn lórúkọ ẹ̀sìn ní orúkọ ẹ̀sìn nígbà tó ń gbà yẹn tán kó tó wá di pé ní àwọn òyìnbó wá dé ìgbà táwọn òyìnbó dé àwọn tí táwọn ń bínú wípé ní àwọn làwọn ní ilẹ̀ baba ńlá baba àwọn ní àwọn bá cooperate pẹ̀lú àwọn colonial masters wípé wo àwọn lọ́balọ́ba lẹ̀ wá ibi báyìí ni wọ́n wá ibi báyìí ni wọ́n cooperate pẹ̀lú àwọn òyìnbó èmi bọ́sà sí kọ́ báwọn òyìnbó ṣe kọ́ńkà àwọn bíi àwọn ilẹ̀ àwọn tápà ni ìgbà tó ń kọ́ńkà ilẹ̀ tápà ní táwọn bíi àwọn Fúlàní sì máa ń ṣe ni pé ní wọ́n máa ń jupá ju sẹ́ẹ̀lẹ̀ fún àwọn òyìnbó torí pé anything tó bá ti affect throne wọn kò sí tí Fúlàní ò ní ṣe lórí throne ẹ̀ wọ́n bá ń respect àwọn òyìnbó wọ́n jupá ju sẹ́ẹ̀lẹ̀ fún wọn ara irú ẹ̀ náà ló jẹ́ kí àwọn òyìnbó láìkì wọn pé wọ́n gbé power lé wọn lọ́wọ́ ìgbà táwọn òyìnbó wá fẹ́ lọ àwọn ìran kejì tá a pè ní máa jìyà táwọn ń yarí wọ́n bá ń sọ pé tọ̀ ẹ̀yin ní òyìnbó a support yìí o ẹ̀ sì ṣe nǹkan kan fún wa títí tẹ́ fẹ́ kàn lọ àwọn ìran wa ló ní tróònù ẹ dákun ẹ jẹ́ ká padà sórí kíní wa àwọn òyìnbó ní rárá lóòótọ́ nínú ìtàn tá a gbọ́ ìran yín ló ní ṣùgbọ́n a lè gba tróònù lọ́wọ́ wọn ẹnu tá a lè ṣe fún yín ni pé ní ẹ jẹ́ ká wálẹ̀ míì ká fún yín wọ́n wá fún wọn níbi tá à ń pè ní pátìgì ẹ bá lọ sí pátìgì nísìn nínú Kwara State ló wà ọba tó wà ńbẹ̀ lónìí ọba tápà ni Nupe ni so àwọn ìran bí ìdá àwọn ni wọ́n ń jọba ní pátìgì nísìn so lẹ́nu pátìgì yẹn ibi tí wọ́n ti ń jọba nìyẹn bẹ̀rẹ̀ bá sọ wípé ní bí ìdá Fúlàní ní ń jọba ní bí ìdá Làpáì Fúlàní ní ń jọba ní Làpáì Àgàyè Fúlàní ní ń jọba ní Àgàyè Láfíàjì Fúlàní ní ń jọba ní Láfíàjì làwa ń fi ń sọ fún àwọn èèyàn wa pé àwọn pípù yìí wọ́n ní mission lẹ́yìn 20 ọdún yóò gbẹ̀san lẹ́yìn 40 ọdún kò ní kó má ṣe ní tí ó ṣe o tí ò bá rẹ̀san gba ọmọ rẹ̀ yóò ní kó gbẹ̀san òun náà ló jẹ̀bi yín o òun ló fi màálù jẹ oko yín ló fi màálù jẹ oko yín o tẹ wá retaliate yóò wá kógun jà yín àsìkò tó bá fẹ́ wá kógun jà yín kò ní sọ fún yín àsìkò tẹ́ ẹ̀rọ kàn ẹ wá rí i pé èyí tí ó rèpù èyí tí ó kidnap èyí tí ó pa yóò gbà ẹ̀mí wọ́n sì ń ṣe nìyẹn ẹ̀ sì ní rí wọn torí pé wọn ò ní specific country kẹsì pé ìlú wọn gangan ni o wọ́n wá náà lẹ́ẹ̀ma gbọ́n bẹ́ẹ̀ wọ́n ní wọ́n wá ni gbogbo àwọn ìlú tá a bá kọ náà nísìnyí ẹ bá dọ̀hún náà ẹ bá lọ sí Ghana wọ́n mọ̀ sọ pé ni wọ́n wá ni
tẹ́ bá lọ sí Senegal wọ́n sọ pé wọ́n wá ni, tẹ́ bá lọ sí Cameroon àwọn náà sọ pé wọ́n wá, báwa ṣe sọ pé wọ́n wá àwọn náà lọ́wọ́ sí wọn kú wọn sí wa. So wọ́n máa ń rìn gbèrègbèrè káàkiri ni, ta fi ń sọ fáwọn èèyàn wa pé ní oríṣiríṣi méjì ni wọ́n, oríṣi méjì òun ni àwọn town Fulani wà, àwọn nomadic Fulani wà. Àwọn town Fulani yẹn òun làwọn tó ń gbé pẹ̀lú èèyàn nínú ìgboro, wọ́n bá wa gbé wọn ṣe bá a ṣe ń ṣe, àwọn náà wọ́n cooperate. But àwọn nomadic yẹn àwọn náà tún wá pín sí ẹ̀yà méjì ta ni wọ́n pín sí. Àwọn kan bẹ nínú wọn pé inú igbó làwọn ń gbé, àwọn kan sì wà nínú wọn àwọn ò tiẹ̀ fẹ́ gbébi kankan, inú igbó náà wà, but wọ́n máa ń rìn kiri ni, kọ́ máa dáná káàkiri ní ohun lówó àwọn àgbààgbà wọn lẹ́yìn tó àwọn jòkó. So nídìí eléyìí bí àwọn Fúlàní ṣe ń lo ète nìyẹn láti gba ìlú onílùú. Tọ́ nígbà tó tún wáyé tó di pé ní wọ́n ti gba ìlú onílùú tán, ti gba gbogbo àwọn ilẹ̀ wọn Fúlàní. Ẹ jẹ́ ká wá sọ nípa tàwọn títí Ìlọrin. Báwo wọ́n ṣe gbalẹ̀ Ìlọrin? Ṣé wọ́n ja ogun ni? Rárá, òun ò jagun o, wọn ò jagun rárá tọ́, kò sí tí ń jogun, wọn ò ja ogun kankan. Ẹ gbogbo àwọn ìtàn tá a ti ń sọ látọ̀ ti Sókótó ni wọ́n jagun ni, ti Bọ̀rọ̀mú wọ́n jagun, ti Nupe ogun ni wọ́n jà, pé wọn ò ja ogun kankan n'Ílọrin. Ète ni wọ́n lò, wọ́n lo ète. Pé kí ni ọba Àfọ̀njá, nígbà tí Àfọ̀njá tó ti ní problem pẹ̀lú ọba Ọ̀lẹ̀, Aláàfin Ọ̀lẹ̀ tó ti ní problem pẹ̀lú ẹ̀, fúnra Àfọ̀njá ló pe wàhálà wọlé o, òun ló pe wọ́n wọlé, ó sì pé wọlé, òun sì mú gẹ́gẹ́ bíi pé ẹni tí ó máa bá ṣàfà, tí ó máa bá wọn bí adáhùn ṣe, tí ó máa bá wọn sóògùn, ohun tó gbà fún nìyẹn o, tó mú wọlé. Ó sì mọ̀ pé òun náà láwọn jagunjagun, bó ṣe di pé ní ó gba wàhálà wọlé nìyẹn o. Ẹ wá wo ohun tó ṣẹlẹ̀, ṣe rí ní ilẹ̀ Haúsá, Tani Usman Danfodio ta ló wà ní, ọmọ rẹ̀ ló mọ̀ padà jọba, àwọn ọmọ àdọ́mọdọ́mọ rẹ̀ ni. Bákan náà ló ṣe ṣẹlẹ̀ ní ìlú àwọn Nupe, Malem Dendo tó wọlé wá, àwọn ọmọ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ló padà jọba. Bẹ́ẹ̀ náà ní ti Ìlọrin náà, Álímì tí wọ́n gbà wọlé, Álímì kọ́ ló pa Àfọ̀njá, ọmọ Álímì tó ń pè ní Abdulsalam òun ló fa Àfọ̀njá, wọ́n pa wọ́n sì bẹ́ orí ẹ̀ ni. Nígbà táfọ̀njá gba Álímì wọlé láti kú ọ ló sì wọ Ìlọrin. Bẹ́ẹ̀ sì ni baálẹ̀ ni wọ́n máa ń jẹ ní Ìlọrin. Nínú àwọn ará tó ti kọ́kọ́ jẹ baálẹ̀, Ládèrin ó jẹ baálẹ̀, Alugbin ó jẹ baálẹ̀, Pàṣín tó jẹ bàbá Àfọ̀njá òun náà jẹ baálẹ̀, títí tẹ ìdérí Àfọ̀njá kó tó rí bá Àfọ̀njá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá là lásìkò Aláàfin Abíọ́dún. Nígbà tí Awólẹ̀ sì ti jọba Aláàfin tó ti ní problem pẹ̀lú Àfọ̀njá látara pé wọ́n rán Àfọ̀njá lọ sí Ìwérelé pé kó lọ jagun, kó lọ jẹ̀lú yẹn run. Àfọ̀njá sọ pé ní òun ò ní lọ torí pé ní Aláàfin Abíọ́dún ti gégùn wípé gbogbo ẹni tó bá kógun jà lú ìyá òun báyìí ni yóò ṣe rí ṣẹlẹ̀ sí. So nídìí eléyìí Àfọ̀njá lòun ò ní lọ, wàhálà sá bẹ̀rẹ̀ láàrin wọn. Ká má fọ̀rọ̀ gùn, ibẹ̀ ni àwọn Àfọ̀njá ti lu àwọn jagunjagun Fúlàní tó ní kán ràn wọ́n lọ́wọ́, wọ́n lọ jagun. Ìgbà tó sì ti jagun tó ń padà bọ̀, tó lọ sọ́dọ̀ ọba tó nítọ̀, Apòmù ló tiẹ̀ lọ, wọ́n ti lọ jà láti ìlú Apòmù tó ti ja ogun yẹn tó ti ń bọ̀ tí Aláàfin Awólẹ̀ ràn lọ, ó sẹ́ẹ̀tì trap fún níbẹ̀ náà ni òun náà sì ti mọ̀, ló bá gba ọ̀dọ̀ ọba lọ ipe tọ̀, bóyá ó pariwo pé kó parẹ́. Aláàfin Awólẹ̀ sábà ó padà parẹ́ ni, ẹ̀kú tó para rẹ̀ òun náà ó gégùn, ó ṣépè gidi gan fún àwọn Ọ̀yọ́ ni o, Ọ̀yọ́ ló ṣépè lé o, kò ṣépè lÉkìtì o, kò ṣépè lÉkìní o, Ọ̀yọ́ náà nígbà yẹn tọ̀. But at the end of the day, ibẹ̀ ni Àfọ̀njá ti wá padà sí Ìlọrin, ló ti wá disband àwọn àmì rẹ̀, ó ti fọkàn tán àwọn adaran. Tọ́ ìgbà tó sì fọ́tọ̀ fún àwọn adaran, Sọlágbẹrú tó jẹ́ pé ní òun náà yóò àáfàá ni. Àáfàá Sọlágbẹrú òun náà súnmọ́ Àfọ̀njá dáadáa, ó sì súnmọ́ àwọn Fúlàní.
ṣùgbọ́n nígbà tí ìjà wa bẹ́ẹ̀lẹ̀ lóru nígbà tí àròtán tí Àfọ̀njá gan náà ti ń fura pé táwọn yẹn ti ń ta lólobó pé àwọn aràn tó lọ gbà wọlé yìí wọ́n mọ̀ ti ń wọ̀lúwa wọ́n padà gba kinní mọ́ wọn lọ́wọ́ òpẹ́ rẹ̀ ní Álímì kú nígbà tí Álímì kú ọmọ rẹ̀ tó ń pè ní Abdulsalam ní òru wọ́n ṣe lọ dáná sunlé Àfọ̀njá nìyẹn jíjáde tí Àfọ̀njá ó máa jáde arò ló ń wọ gbogbo bọ́dì rẹ̀ wọ́n sì pa Àfọ̀njá nù orí ìdúró ló kú sí tó fara rọ ìgànná wọ́n sì pa Àfọ̀njá nù wọ́n pa wọ́n tó àwọn òkú kú ní àbí ètí kú ni àwọn ọ̀fà ni wọ́n ta ló wọ gbogbo bọ́dì ẹ̀ wọ́n tarí àwọn orí pé owó lulẹ̀ wọ́n bẹ́ orí ẹ̀ ni kìí sogun wọ́n jà wọn ò jagun rárá tọ́ bọ́n ṣe pa Àfọ̀njá tán the next thing tó wọ́n kọ́ sẹ́ni pé ní wọ́n tètè gba Gwandu lọ ni wọ́n lọ kọ lẹ́tà sí ọba Gwandu bàtọ́ kọ lẹ́tà sọ́ba Gwandu nígbà tó fẹ́ àdírẹ́sì àwọn Abdulsalam tó pa Àfọ̀njá ó àdírẹ́sì as emir Yorùbá ló pè ó ní emir Yorùbá ló pè tó ti mọ̀ pé ní ìlú Yorùbá ní ìlú Ìlọrin bọ́n sì gbà lọ́rin yẹn o nígbà tó ń gbà lọ́rin tí ó ti kọ lẹ́tà ibẹ̀ làwọn náà ti ń supply gbogbo nǹkan ogun supply everything fún ẹ̀sìn everything so that tí wàhálà bá fẹ́ bẹ́lẹ̀ ó lè máa ran ara wọn lọ́wọ́ kí ló ń ṣe yẹn wọ́n unite ara wọn ní ìlú tó bá ti gbà ẹ dákun àlejò tó wá láti ìta tó wá di pé ó wá gbà ló ń lù ó wá ń fèrè ìjọba ìyàtọ̀ tó kàn wà ní títí lọ́rin pàpà ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. ìdìyàtọ̀ tó kàn wà ní títí lọ́rin sí títí àwọn ìlú yòókù òun ni pé ní láti ìlú Haúsá sẹ́rí owó ipò mẹ́ta ló wà wọ́n ń pe ipò kan ní Hákìmí wọ́n ń pe ipò kan ní àwọn Hákìmí àwọn balógun ni wọ́n ń pe ipò kan ní Dẹ́gẹ́tì àti Mèǹgúá àwọn Dẹ́gẹ́tì yẹn àwọn là ń pè ní bíi baálẹ̀ so gbogbo àwọn ipò mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ lè rí kan nínú àwọn ipò ìtọ́pọ̀ wọn fún ìran mi tayọ Fúlàní ní gbogbo ilẹ̀ Haúsá. nídìí eléyìí gbogbo àwọn tí wọ́n jọba gbogbo emirate gbogbo kingdom tó ń kọ́ńkà yàtọ̀ fún tìlọrin tó ń kọ́ńkà ó jẹ́ 547 emirates ni wọ́n ní 547 emirates tó ń kọ́ńkà tó ń gbà tó gbà àwọn Fúlàní wà ní gbogbo ẹ̀ pátápátá wọn ò fún ìran míì ní ìran tó wá láti ta 547 emirates ló wà nínú wọn làwọn tó jẹ́ first class wà ń bẹ̀ o tó jẹ́ 174 nínú wọn làwọn tó jẹ́ second class wà o tó jẹ́ 132 nínú wọn làwọn tó jẹ́ third class wà àtàwọn pẹ̀ẹ́pẹ̀ẹ́ gbogbo ẹ̀ ṣàjẹ́ 547 tó bá fi tìlọrin kún ó jẹ́ 548 emirates tó wà nìyẹn táwọn adaran tó ń gba gbogbo tó ń gba àwọn náà wà ní gbogbo ẹ̀ tó ń tún ṣètò ìjọba làwọn fi ń sọ fún àwọn èèyàn wọn ipe ní ẹ má jẹ́ kí kájúpájú sẹ́lẹ̀ ká máa sọ pé ní kò sí wàhálà kò sí problem àwọn pípọ̀ wọn máa ń tọ́ sí wọn máa ń gbalẹ̀ onílẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ ní TV àwọn TV ò gbà wọ́n bá wọn jagun ní àwọn TV kọ́ńkà wọn wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn jukun wọn ò kọ́ńkà jukun wọn ò gbà fún wọn wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ ìjọmọ̀ láwọn Benue wọn ò kọ́ńkà wọn àwọn pípọ̀ wọn ò gbà torí wọ́n ti mọ̀ wá wọn bẹ́ẹ̀ náà làwọn Kànúrí ni ó gbà ẹ dákun ṣé ńgbà tí Kànúrí ó gbà nísìn tí ó gbà fún wọn ṣé Kànúrí ó ṣe ìsìlámù wọn ṣé wọn máa ṣe sí wọn lọ ni wọ́n ṣe sí wọn lọ bẹ́ẹ̀ torí pé táwọn ń fẹ́ ni pé kí wọ́n gba ìlú onílùú nídìí eléyìí làwọn fi ń sọ fún àwọn èèyàn wa pé ní ìdí táwa fi ń pariwo pé káwo lọ pé ká máa lọ ẹ wo orun tó ṣẹlẹ̀ ní London federal level ẹ kóra yín sí gbogbo ipò pátápátá gbogbo ipò tó yẹ kí ẹ̀wọ̀n ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta wà irú tẹ́ ẹ ṣe fún àwọn ará àwọn Haúsá lè wá ń ṣe fún wa ní federal level àwọn òyìnbó sì ti rí i pé ní ìgbẹ̀wù dání ni wọ́n máa ń jupá jù sẹ́lẹ̀ ní fún àwọn òyìnbó torí power táwọn ń fa táwọn after power ní tó jọ wọ́n lógún nù irú ẹ̀ náà wọ́n á ṣe fún wa ní federal level nísìnyí tó yẹ pé ní ó easy fún ẹni tó wá láti Niger Republic kó ríṣẹ́ ní federal government nígbà tó bá sáà ti jẹ́ Fúlàní àbí wá láti Guinea àbí wá láti Burkina Faso tó bá sáà ti jẹ́ Fúlàní
ó easy fún wọn láti rí ṣe federal government àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀rí tó wà ní ṣe federal government ìmí ọmọ Mauritania ni ìmí ọmọ Sudan ni ìmí ọmọ Chad ni ìmí Gambia ló ti wá ìmí Senegal ló ti wá ìmí wá láti Mali ó rọrùn fún wọn torí pé kí ni àwọn fi àyè gba ara wọn sì ti consider ara wọn pé ní family àwọn ìpẹ́ nìkan kan ò lè yẹ àwọn irú àwọn ọsẹ tó wá ṣe yẹn wọn á fẹ́ ṣe fáwọn nísìn òní wọn sì ń ṣe fáwọn náà lọ́wọ́lọ́wọ́ ẹ wọ́n bọ́n ṣe ń pa àwọn ìyá wa ẹ wọ́n bọ́n ṣe ń rape àwọn ọmọ wa ẹ wọ́n bọ́n ṣe ń kidnap àwọn èèyàn wa tí èsì pé rọ́lá ń pa ọgbà ẹ̀yìn tẹ́ bá ń lísìn sí ní tá à ń sọ yìí ẹ rí i pé irú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ náà lọ́dọ̀ àwọn Haúsá náà nìyẹn tó ń kidnap ọ̀ tá à ń kó ọmọ iléèwé 300 tá à ń kó wọn wọnú igbó lọ pé kán múra sọ wá tí ọba wa ń fún ní millions of naira tó ń kó wọn gbà lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ náà gbogbo ń tẹ̀lé ń Zamfara tó ń pa àwọn èèyàn tó ń kó àwọn èèyàn àwa bọ́ sí London federal level tó ti kan àwa táwa fi ń sọ pé ní ẹ jẹ́ ká ṣọ́ra wọ́n ń pa wá wọ́n ń kidnap wa wọn ò jẹ́ káwọn èèyàn ó dáko mọ́ ẹ wo lẹ Yorùbá nísìn àwọn èèyàn ó dáko mọ́ ẹ wo bọ́ ṣe ṣe wọn tó ṣe fún wọn ní Ìbàràpá ẹ wọn tó ṣe fún wọn ní Ìgàngán ǹjọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá ṣé Yorùbá kan lọ síbẹ̀ láti lọ disturb anybody Yorùbá fún wàhálà tàbá wá ń sọ lónìí London federal government nísìn tàbá pọ̀ gẹ́ ní chief of staff to the president adaran ni secretary to the government of the federation adaran ni àwọn náà ni wọ́n tó wà ní charge judiciary wa àwọn wà ń bẹ̀ ẹ̀yin tó wọ́n lójú ẹ lọ sí wádìí ẹni Attorney General of the Federation and Minister of Justice adaran ló wà ń bẹ̀ and the Chief Justice of the Federation adaran ló wà ń bẹ̀ ètò ààbò gangan tó ẹ pé òun gangan ni ètò ààbò tó ẹ pé òun ló fà tẹ gbogbo tó ń sìn yẹn wọ́n mú un jẹ gbé ìwọ tó bá bá wọn fa wàhálà tó bá mú ọ tó bá lọ fẹjọ́ wọn sùn ní police station pé kíní kankan wọn máa tú wọn lẹ̀ ní kí ló fà á àwọn náà wà ń charge security Minister of Defence adaran ló wà bẹ́ẹ̀ Chief of Army Staff adaran ni Director of SSS adaran ni Director of NIA adaran ni ọ̀rọ̀ security lanka o Minister of Police Affairs adaran ló wà ló head there Inspector General of Police adaran ló wà bẹ́ẹ̀ ibo tàbá ń tún sọ̀rọ̀ nípa ti ètò custom gan tàwọn tó wà ní ìcháàjì custom Comptroller General Custom adaran ló wà ń bẹ Comptroller General Immigration adaran Comptroller General of Nigerian Correctional Service adaran even ní National Assembly Chairman Senate Committee Navy adaran ni Chairman Senate Committee Defence adaran ni ẹ dákun torí tọlọ́run ṣé ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí àbí power kagba power ẹ wá gbà débi pé ní àwọn ọmọ tí wò wá ríṣẹ́ wa ń wò ríṣẹ́ mọ́ gbogbo resources yìí ọ̀dọ̀ wa wọ́n sì ti ń rí ṣé bá ṣe máa wò náà nì ká sọ pé ní kò sí problem àbá ń sọ̀rọ̀ finance àwọn ló wà ń bẹ̀ tàbá ń sọ̀rọ̀ port authority àwọn ló wà ń bẹ̀ tàbá ń sọ̀rọ̀ nípa Minister of Aviation àwọn ni tàbá ń sọ̀rọ̀ nípa agriculture adaran tàbá ń sọ̀rọ̀ nípa communication adaran tàbá ń sọ̀rọ̀ nípa Minister of Power adaran even Federal Capital Territory gan ta ni tó so wá pọ̀ adaran ló wà ń bẹ̀ Minister of Water Resources adaran ló wà ń bẹ̀ Minister of Humanitarian Affairs adaran ló wà ń bẹ̀ à ń sọ̀rọ̀ nípa pé níta bá ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ education ní Áfíríkà Yorùbá number 1. àwọn adaran yìí náà ló tún wá mójútó education wa tẹ́ pé Yorùbá ti ń produce graduate láti 1860s Yorùbá ti ń láwọn ọ̀mọ̀wé adaran ló wà ń bẹ̀ Minister of Education adaran ni Executive Secretary National University Commission adaran Executive Secretary National Board for Technical Education adaran Executive Secretary National Commission for Colleges of Education adaran ó ń túmọ̀ sí pé ní gbogbo yunifásitì wa tá a ní àtúntò ní federal ni o àtúntò ní state ni o àtúntò ní private ni o gbogbo ẹ̀ pátá adaran ló ń mójútó bẹ́ẹ̀ náà polytechnic bẹ́ẹ̀ náà college of education ṣé bá sì máa bá a lọ ní NDA adaran tó bá fẹ́ lọ sí yunifásitì wọn yunifásitì pé ti NDA for Nigerian Defence Academy adaran ló ń lò lórí ìlú àwọn adaran ló wà tó bá sọ pé o tún fẹ́ wọ yunifásitì ti tàwọn ọlọ́pàá tá à ń pè ní Nigerian Police Academy ẹni tó hẹ́ẹ̀dì ẹ̀ adaran ìlú àwọn tí adaran ìlú tadaran kọ́ńkà ọ̀dọ̀ wọn ló wà Nigerian Security Printing and Minting owó wa Minting and Minting Company ibi tó ti ń tẹ owó gangan tó ń tẹ owó adaran ní ń tẹ owó fún wa ẹ dákun tó lọ sí àgbákò kọ́lé léyìí DG Nigerian Maritime Authority adaran ló wà ń bẹ̀ EFCC adaran NCC adaran FAN adaran NTA adaran NYSC adaran kílódé Nigerian Shippers Council adaran ló wà ń bẹ̀ àwa bọ́ sí international level gan wọ́n ti gba gbogbo èèyàn náà mọ́ wa lọ́wọ́ Deputy Secretary General United Nations adaran Amina J. Mohammed ló wà ń bẹ̀ President gangan tó jẹ́ President gangan
United Nations General Assembly Tijani Muhammadu Bande adaran ló wà ń bẹ̀. Secretary General OPEC nísìnyí lẹ́nu tó wà ń bẹ̀ nísìnyí òun là ń pè ní Muhammad Burkindo adaran mélòó la fẹ́ ká alimọ̀ kálọ̀ báyẹn. Ṣùgbọ́n nídìí eléyìí làwọn fi ń sọ yí pé ní àníṣe ó tó gẹ́ afẹ́ dá dúró torí pé kìíní gbàgbé ọ̀dọ̀ wa ní gbogbo kìíní tààrí ọ̀dọ̀ wa ni wọ́n ti ń rí. So àwọn ìran Fúlàní àṣírí wọn láti tọ́ fún yín yẹn gbogbo ipò làwọn máa ń wá gbogbo ipò ni wọ́n gbà wọn yín lọ́wọ́ ààrẹ náà wà sọ yín dẹrú. afẹ́ kú òkú ẹrú. ẹ kú òun látẹ̀tẹ̀ kan bàbá wa Ọláwálé ọmọ tọ̀ṣọ́ ọmọ Àdìgún iṣẹ́ ńlá ni òun lè ṣe lónìí. ẹ̀yin èèyàn wa fọ́nrán tẹ́lẹ̀ yìí kékeré lẹ́ẹ̀ tí gbọ́ àtúbọ̀ lórí fọ́nrán tó máa tẹ̀lé abala mẹ́ta òun ni fọ́nrán yìí nígbà tí kí ló tó máa tún tẹ̀lé eléyìí ẹ̀ tí gbọ́ nǹkan kan ṣe rí eléyìí tó tẹ̀lé yẹn ẹ kú ojú lọ́nà bàbá wa ẹ bá wa kí àwọn èèyàn wa gbogbo tó ti ń gbọ́ wa látẹ̀tẹ̀ kan lórí fọ́nrán yìí ká wá sọ fọ́nrán tá a tún máa ṣe tẹ̀lé ẹ ṣe tọ̀ nírẹ̀ yìí o. à ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin tí Ọlọ́run ní kí kẹ́ gbọ́ fọ́nrán kìíní àti kejì fídíò àkọ́kọ́ àti kejì ẹ dákun tẹ́ bá ti gbọ́ ẹ tún bá wa sọ fáwọn míì ẹ tẹ́ káwọn náà gbọ́ eléyìí ṣe ń tá gbọ́ tá sọ pé ní kákàrà dákẹ́ ẹ já ẹnu sọ fáwọn èèyàn wa kọ́ máa fásùn para o torí pé kí ni wọ́n fẹ́ gba ìlú wọ́n fẹ́ gba ilẹ̀ wa n tó wà níwájú wọn nìyẹn bọ́n ṣe ń gbàlú lọ káàkiri yẹn ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa rárá tọ́ ẹ jẹ́ ká sọ fún àwọn èèyàn wa nílé lóko ẹni tí ò bá rí fídíò wò ọ́díò wà tó máa wà ní mẹ́mórì card tẹ́lẹ̀ tí ẹ lè kọ́ra bó ṣe ordinary fún àwọn fóònù kéèké tó ń ta ní kan bí 4,000 5,000 yẹn ẹ lè tì í bọ́ ọdún ẹ̀ gan kẹ́ máa gbọ́ ó wà ní part 1 and part 2 rẹ̀ tá a ti ṣe tọ́lọ̀ ń fún wa ṣe a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. so lẹ́yìn eléyìí ìmí tó ń bọ̀ ìyẹn wà ó dúró lórí pé kí ni tá a rò ká fi ní lílọ lókàn kí ni tó fà á tá a fi sọ pé ní a fẹ́ ní orílẹ̀-èdè titi wa kí ni tá a rò débẹ̀ ká ló ní resources níbo wọ́n ti ń rí resources àwọn ètò ọrọ̀ ajé gan tó ń lò tó ń fi ń ṣe ìlú tá à ń pè ní Nàìjíríà ọ̀dọ̀ ta ni wọ́n ti ń rí kí ló dé táwọn ọmọ wọn ò fi ríṣẹ́ kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ fi ń ṣiṣẹ́ aṣẹ́wó kí ló dé tí gbogbo òlú òfin tí òfin lójútùú kí ló tí àfi ń jẹ àwọn èèyàn kí ló fà á kí ni díẹ̀ gbogbo ẹ̀ wà ń bẹ̀ kí láǹfààní tá a máa rí tá a bá dá dúró ètò rẹ̀ gbogbo ẹ̀ wà ń bẹ̀ ǹjẹ́ tá a bá dá dúró sọ́kàn wọn ó balẹ̀ sáwọn ọmọ wọn ó ríṣẹ́ gbogbo láti yan nàná ó wà ń bi fídíò tuntun tó ń bọ̀ fídíò tó tún mọ́ wá tẹ̀lé ìyẹn wà fún question and answer 30 question and answer ìyẹn ni fídíò kẹ̀kẹ́rin àwọn ìdáhùn àtàwọn ìbéèrè táwọn èèyàn máa ń béèrè tí ò yé àwọn èèyàn wa gbogbo ẹ̀ la máa yànnàná Ọlọ́run gbà fún wa àti dúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣé mo dúpẹ́ à ń bọ̀ àìdé ẹ mọ̀rìwò lẹ́rí ẹ̀ tí rèégún nínú apá kìíní àti apá kejì bí wọ́n ṣe dojú àwọn Hausa bolẹ̀ òun lẹ gbọ́ yìí àti apá kan ní Ìlọrin ẹ ṣé gbogbo ẹ̀yin yẹn wa à ń lọ lónìí a tún padà bọ̀ nínú àwọn fọ́nrán tó tún kù pátápátá gbogbo ẹ̀ pátápátá la máa yànnàná fún wa pátápátá àti wípé àǹfààní wo gan-an ló máa ṣe fún wa tá a bá dánmú ìyá wa gbé kàkà kíkìnú ẹ̀kọ́ kẹsà pàkó ẹkùn oníkálukú ayé àṣọ ẹ ọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ ṣé bàbá wa ọmọ Àdìgún ojú òní kàtúrí o ẹ bá pín fún fún ẹlòmíì fọmọdé fàgbàlagbà fún onílé ẹ o bẹ́ẹ̀ bá ti gbọ́ báyìí ẹ tún lọ fẹ́ lòmíì ẹ ṣé mo dúpẹ́ ó dìgbà kan náà ẹ kú ojú lọ́nà. Ìwà ìkà ẹ má ṣe o, ìkà ọ̀dà ẹ má ṣe o. Ẹ má máa dòrò mọ́ ẹ má ṣe o, ìwà ìkà ẹ má ṣe o, ìkà ọ̀dà ẹ má ṣe o. Ẹ fọ́ màdá máa ṣẹ́ṣọ́, kárò ayé olópin. Ẹ gbà wípé ọ̀rọ̀ kì í fọ́ o, oníwà yóò jèrè wá. Ẹ má máa dòrò.
ẹ ǹlẹ́ o mo kí oyún inú mo kàṣẹ́ bí mo kọ́kùnrin mo kóbìnrin mo kọ́mọdé mo kí àgbàlagbà onílé àti àlejò arúgbó àti omidan tẹ́ ẹ jẹ́ gbogbo ọmọ kóòtù ojíire káàkiri gbogbo àgbáńlá ayé pátá porogodo gbogbo yín mo kí láì lólódì ẹnikẹ́ni. ó kọ́ tèmi òdú yìí ṣàìmọ̀ olóko ajílé téńté ọmọ wọn nílùú Àfọ̀njá rèé èmi pẹ̀lú olùkù mi tá a mú ọ̀rọ̀ àlàyé yìí tá a mú wá orúkọ tiwọn a máa jẹ́ Ògúnjìmí ọmọ Yábíyì àwọn náà ó máa introduce ara wọn sí wa ṣùgbọ́n ní pàtàkì jùlọ ṣe é rí fọ́nrán yìí ìkan ti wà ìpele kejì lélẹ́yìí bẹ́ẹ̀ bá ti ń gbọ́ ẹ tún wá jẹ́ kó dọ́wọ́ ẹlòmíì ẹ má jẹ́ kó dúró sílé yín nìkan ilé yín ò ní gbóná fún ẹkún ọ̀dẹ̀dẹ̀ yín ò ní tutù fún ọ̀fọ̀ ẹ ò ní wá sìnkú ọmọ lójijì àṣẹ lọ́wọ́ Olódùmarè àṣẹ mo pa nítorí pé àṣẹ lọ́ba ń pa wọ́n pe olùkú mi wọ́n dárúkọ wọn ká tó wá kán sínú agbami àkójọpọ̀ yìí kí la fẹ́ sọ ṣé Yorùbá ṣé ìran Yorùbá dá ṣé ìran Yorùbá gbólá wà ńbo la ti ń bọ̀ ńbo la bá a dé tá à ń sọ pé Yorùbá nation ọ̀nà àti lọ síwájú òun lè rí gàdàgbàgàdàgbà yìí o the way forward for Yorùbá race ǹjẹ́ à ń bá Ìgbò jà rárá ǹjẹ́ à ń bá Hausa jà rárá ǹjẹ́ à ń bá Fulani jà rárá ǹjẹ́ à ń bá ẹnikẹ́ni jà rárá ohun tí àwa jẹ́ òun ni ká wá fi hàn fún gbogbo àgbáńlá ayé bàbá mi Ògúnjìmí ọmọ Yábíyì ẹ mọ̀ lẹ́ńbẹ́ o. mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa ẹ kú àtótónu gbogbo nǹkan ló ní àsìkò tásìkò bá ti tó ọlọ́run gan fúnra ara rẹ̀ òun náà ni ó máa wá sọ̀pọ́ọ̀tì gbogbo ohun tá a bá ń ṣe. Yorùbá ti wà nínú oko ẹrú kìí sọ̀rọ̀ ọgọ́rùn-ún ọdún tí Yorùbá ti ń jìyà. Ìran wo ni Yorùbá? Yorùbá jẹ́ ìran kan tí Ọlọ́run dá lọ́lá tó sì ní àwọn tí wọ́n ní ìmọ̀ púpọ̀ tán ní làákàyè ṣùgbọ́n nígbà tí àwọn òyìnbó ti dé tán ti kó wa lẹ́rú tán ti fi ìyà jẹ àwọn baba ńlá baba wa oko ẹrú àkọ́kọ́ nìyẹn. Oko ẹrú kejì ta tún wá wà oko ẹrú àwọn amúnisìn débi pé ní ọmọ Yorùbá wa àti jẹ àti mu ó wá di wàhálà èdè wa gan ní sísọ ó ti ń parẹ́ lọ àwọn òyìnbó wa kó wa sí abẹ́ àkàtà àwọn amúnisìn míì tá à ń pè ní adaran àwọn náà ni wọ́n wá ń ṣe ètò nípa ìgbésí ayé Yorùbá àwọn adaran mélòó ni wọ́n wò tó nǹkan ṣùgbọ́n torí ń tá jẹ tá a mu ni ò jẹ́ kí àwọn kan ó gbọ́n tó wá kó àwọn ìran Yorùbá tó wá kó wọn sí abẹ́ àwọn adaran nídìí eléyìí làwa fi ń wò pé ní eléyìí sọ̀rọ̀ ọjà àbá ìran kankan jà àbá Hausa jà àbá Fulani jà àbá Ìgbò jà anybody jà tiwa ni pé ní àwa fẹ́ tún ìgbésí ayé ìran tiwa ṣe a fẹ́ sí ojú àwọn èèyàn wa kán mọ̀ pé ní inú òkùnkùn làwọn wà nínú ìṣẹ́ nínú ìyà ni ọmọ Yorùbá wà ìdí nìyí tá a fi sọ pé ní ọ̀rọ̀ Yorùbá nation tá à ń sọ yìí kìí sọ̀rọ̀ pa pé a fẹ́ fífa wàhálà rárá kìí sọ̀rọ̀ wàhálà rárá a fífa wàhálà a fẹ́ dá dúró ni a sì fẹ́ ṣe ní tùbínùbí láì bá ẹnìkankan jà kí ni ọ̀nà àbáyọ fún ọmọ Yorùbá gbogbo ẹ̀ la fẹ́ yànnàná lónìí níbo la ti ń bọ̀ níbo la dé dúró níbo la ń lọ gbogbo ẹ̀ la máa yànnàná rẹ̀ lọ́kọ̀ọ̀kan lẹ́ẹ̀kan náà orúkọ mi kò pé méjì Ògúnjìmí ọmọ Yábíyì lèmi ń jẹ́ ọmọ Ọ̀yọ́ Àtìbà ni wá àfi dá wàhálà lẹ̀ a fẹ́ tún ìgbésí ayé ìran tiwa sí ni ó kù sọ́wọ́ ẹ̀yà yòókù táwọn bá fẹ́ máa bá bẹ́ẹ̀ lọ kó máa bá a lọ títí wá ó tó gẹ́ ilé yá ẹ ṣeun.
ṣé mo dúpẹ́ gbogbo ẹnikẹ́ni tí ó bá gbọ́ àwọn àlàyé ọ̀rọ̀ tí bàbá wa Ọ̀yábíyì sọ yìí ẹ jẹ́ kán mọ̀ nílé ẹ jẹ́ kán mọ̀ lóde ẹ jẹ́ kán mọ̀ níbi gbogbo wípé àwa kò jìyà mọ́ ilé tó lọ. Ní orúkọ gbogbo àwọn èèyàn wa pátá porogodo káàkiri gbogbo àgbáńlá ayé Yorùbá nation a kó ọwọ́ wa papọ̀ ẹgbẹ́ pọ̀ lóríṣiríṣi àwọn tẹ́ rí wọ́n jú báyìí lọ o ṣùgbọ́n kàní ká fi díẹ̀ hàn yín bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká kọjá lọ sí ìpele tó kàn báyìí bàbá wa ní ìpele tí ẹ̀ ń wò lójú ìwòran yìí forward ni ó yá ẹ jẹ́ kí ayé abẹ́yàlẹ̀ òbẹ́yàlẹ̀ ẹ jẹ́ àtọ́lùmí kábẹ̀sì wẹ̀wẹ̀ yìí lọ ẹ̀yin èèyàn ẹ fi nǹkan tíra ọtí ẹlẹ́rìí dòdò kẹ́ ẹ máa fi gbádùn tá à ń wí. tọ́ iṣẹ́ náà ti bẹ̀rẹ̀ báyìí àwọn èèyàn wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa a fẹ́ kẹ́ ẹ tẹ́tí dáadáa sí ọ̀rọ̀ tó fẹ́ jáde lónìí ó máa ṣe wá láǹfààní ó sì máa ṣí ojú wa kedere sí n tó ṣókùnkùn sí ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú Yorùbá fẹ́ dá dúró a fẹ́ ní òmìnira tiwa a fẹ́ ṣèjọba tiwantiwa a fẹ́ ṣerú ẹ̀yà kankan mọ́ a báràn kankan jà eléyìí sọ̀rọ̀ ọjà eléyìí sọ̀rọ̀ ìtàjẹ̀sílẹ̀ eléyìí sọ̀rọ̀ pé à ń fẹ́ fa wàhálà rárá a fa wàhálà pẹ̀lú ìran kankan tiwa ni pé ó tó gẹ́ ká tún ìgbésí ayé èèyàn wa ṣe. Ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí ìran kan sọ pé òun fẹ́ dá dúró? Mo sọ lẹ́ẹ̀kan mo níbo la ti ń bọ̀ níbo la dé dúró níbo la ń lọ. Yorùbá dá wà lọ́tọ̀ ìtorí pé Ọlọ́run ọba tó dá gbogbo wa kò dá wa papọ̀ ó dá ìran kọ̀ọ̀kan sí àyè títí ẹ̀. Ẹ̀sìn méjèèjì àti ẹ̀sìn Islam àti ẹ̀sìn Kìrìsìtẹ́nì ibùdó má ẹ̀sìn àbáláyé kò séyìí tó tako pé ní ká má dá dúró pé a fẹ́ ṣèjọba ara wa ń tiwa pé kí Yorùbá máa ṣèjọba rẹ̀ torí pé kí ni a fẹ́ padà sí bọ́lọ̀ sí dá wa nípìlẹ̀ṣẹ̀ wa tẹ́lẹ̀ Yorùbá dá wà ní ìran Yorùbá ọ̀tọ̀ ìran Ìgbò ọ̀tọ̀ ìran Haúsá ọ̀tọ̀ ìran Fúlàní ọ̀tọ̀ ìran Tápà ọ̀tọ̀ ìran Urhobo ọ̀tọ̀ bọ́lọ̀ ṣe dá ìran lóríṣiríṣi nìyẹn ṣùgbọ́n gbà tí àwọn òyìnbó amúnisìn tó ti kó àwọn èèyàn wa lẹ́rú tàbá wò nísìn ó máa jẹ́ nǹkan ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ láti gbọ́ wípé ní àwọn Yorùbá tó wà ní Brazil wọ́n ju Yorùbá tó wà nílẹ̀ Yorùbá lọ over 80 million Yorùbá ló wà ní Brazil wọ́n pọ̀ ju àwọn tó wà ní iṣẹ́ tí àwọn adaran ṣe fún wa nìyẹn tó ń kó àwọn èèyàn wa lẹ́rú nídìí eléyìí ẹ wá mú ìran Yorùbá ẹ lọ pàápọ̀ mọ́ ìran tí èsì ìran titi wọn ó wá di pé ní àwa gbọ́ra wáyé àwa wà lójú kan láti ìgbà tí àwọn òyìnbó tí ń kó wa lẹ́rú yìí náà lọ ni ò sí lọ síwájú lọ títí mọ́. Ǹjẹ́ ó wà nínú òfin pé ká dá dúró àbí ò sí nínú òfin? Bẹ́ẹ̀ ni ó wà nínú òfin àgbáyé ẹni tó bá wo kíní afọ́nrán yìí tá a pè ní tá a kọ fọ́wọ́dù sí. Afọ́nrán yìí ń ṣe àlàyé pé ní n ta fẹ́ ṣe yìí ń tó tẹ̀lé òfin ni self-determination. Pé kí Yorùbá fẹ́ jà fún òmìnira ara wọn pa àwọn fẹ́ dá dúró ń tẹ̀lé òfin ni ní 1945 ní ìgbìmọ̀ àgbáyé tá à ń pè ní United Nations. Àwọn ni wọ́n sọ wípé ní ó lẹ́tọ̀ọ́ fún àwọn ẹ̀yà tó yẹ pé ní èdè kan náà ni wọ́n ń sọ culture àṣà wọn àṣà kan náà ni èdè kan náà ni ẹ̀yà kan náà ni wọ́n ní ẹ̀tọ́ láti lè dá dúró. Àwọn òfin yẹn náà lẹ̀ ń wò yìí. Àwọn tó bá gbọ́ èdè Gẹ̀ẹ́sì wọn ò lè rí i dáadáa ìpè ń ta fẹ́ dáwọ́lé yìí o tá ń rìkọ́dì yìí o kì í ṣe láfi lè dá wàhálà lé o rárá o. Ẹ jẹ́ ká bọ́ síbi afọ́nrán kejì. Ẹ wọ́n sọ pé ní United Nations Declaration on Right of Indigenous People 2007 even ní 2007 gan ẹ bá lọ wo Article 1 òfin yẹn wọ́n ṣàlàyé pé ní ẹni tó bá fẹ́ dá dúró ní ẹ̀tọ́ láti lè dá dúró nípa ètò ìjọba ni o nípa ètò ìgbésí ayé ni o nípa ètò ẹ̀yà wa ni o a ní ẹ̀tọ́ láti lè ṣèjọba ara wa ká dúró fúnra wa torí pé bọ́ọ̀lù ń ṣe dá wa nìyẹn Ọlọ́run ò kó wa papọ̀ mọ́ràn míì
bàbá wa Ọ̀yábíyì ṣé intern wí intern sọ fún gbogbo ọmọ kóòtù òjíire torí gbogbo tí mò ń wò lójú ìwòran mi ṣé àwọn ènìyàn lè lọ ṣe ọ̀pìtọ́pinpin ẹ̀ tí wọ́n bá bẹ́ẹ̀. bí wọ́n ṣe bá nìyẹn Article 3 tẹ́ bá lọ wo United Nations Declaration the Right of Indigenous People 2007 ó wà ń bẹ̀ kedere kò rújú bó ṣe wà ń bẹ̀ nìyẹn. Article 3 Article 4 even wọ́n tó ń sọ yí pé ní àní kẹ̀ẹ́dádúró ní pé ẹ ti ní kọ́ńtì títí yín lọ kẹ̀ẹ́dádúró lọ́tọ̀ kẹ̀ẹ́sìjọba yín lọ́tọ̀ tọ́ba tó wá gbé sínú làákàyè ṣé àjọ wà papọ̀ tẹ́lẹ̀ ni àjọ sí papọ̀ ẹ̀wọ̀n nísìn ẹ̀wá wò nísìn èdè wo là ń sọ aláǹsọ èdè Yorùbá ojú fọ́nrán yìí nísìn kí la kọ́ kalẹ̀ èdè Gẹ̀ẹ́sì kí ló fà á torí pé kí ni wọ́n ti gba èdè wa mọ́ wa lọ́wọ́ gbogbo tá a bá fẹ́ ṣe nísìn àbí kẹ́ ẹ máa fi èdè Gẹ̀ẹ́sì ṣe. Tẹ́ bá lọ sí ìlú Japan abẹ́ lọ sí ìlú Saudi abẹ́ lọ sí Kuwait ẹ máa rí i pé èdè wọn ni wọ́n ń sọ wọ́n fi ṣe gbogbo tó ń ṣe. Bẹ́ẹ̀ lọ́dọ̀ títí wa ẹ bá lọ iléèwé èdè elédè lẹ́sọ̀ tẹ́ bá lọ sí yunifásitì èdè elédè lẹ́ máa sọ bẹ́ẹ̀ lọ polytechnic èdè elédè lẹ́ máa sọ ibi tí wọ́n bá wa dé nìyẹn wọ́n ti gba èdè lọ́wọ́ wa wọ́n ti bà èdè wa jẹ́ ó di pé ní èdè wa wá di èdè tó yẹ pé ní àfẹ́ káwọn ọmọ wa ó sọ ọmọ. So àwọn òfin yìí Article 3-4 bẹ́ẹ̀ bọ́ sí afárá karùn-ún náà ní síláàdì ìkarùn-ún ẹ máa rí i pé Article yẹn náà àwọn òfin yẹn ló wà mẹ́ torí àsìkò ní gbogbo ẹ̀ ló wà mẹ́ fẹ́ni tó bá fẹ́ lọ wò kó lọ yẹn ó kó lọ wò ó pé a ní ráìtì láti lè participate lọ́mọ Yorùbá ká chúùsì ètò ìjọba tó bá wù wá tá a bá fẹ́ ṣe bàbá ti fẹ́ ṣe ìgbésí ayé wa àwa la ní right láti ṣe torí pé kí ni ẹ̀yà wa ọ̀tọ̀ ni àṣà wa ọ̀tọ̀ ni èdè wa ọ̀tọ̀ ni kò papọ̀ mọ́ anybody. Orílẹ̀-èdè ní ilẹ̀ Yorùbá náà orílẹ̀-èdè ní kí là ń pè lórílẹ̀-èdè orílẹ̀-èdè níbi tó ti ń sọ èdè kan náà ni wọ́n ń sọ ẹ̀yà kan náà ni wá èdè kan náà là ń sọ orí ilẹ̀ kan náà la wà kí ló wá dé lórí pé lónìí. bá gbọ́ yín yé bàbá wa Ọ̀yábíyì tí bá gbọ́ yín yé ó fi hàn wípé àwọn Germany tí wọ́n ń sọ Germany tí wọ́n ń ṣèdè Germany àwọn France tí wọ́n ń ṣèdè Faransé àwọn British tí wọ́n ń sọ èdè English àwọn Chinese tí wọ́n ń ṣèdè China ó wá fi hàn wípé n tẹ́ ń sọ ìbá